fẹ́ ṣe wèrè ṣẹ́jú kan ni ẹ má bínú o ṣe é mọ̀ pé kò lè tán lára wèrè kó má kú gángan ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ̀yin tèmi báwo ni o. wèrè ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ ní kẹtì mi. Can you imagine? Problem táwọn eléré máa ń ní nìyí o. Ìyàwó mi tí mi ò bá tiẹ̀ wá fowó ọbẹ̀ lẹ̀ sójú agbo ló ti yẹ kó wá disgrace. Tí ẹ jẹ́ ń ṣe wèrè tán kó tó wá disgrace mi. Wàá bá ṣe ìfọ́kù nínú wèrè ẹyẹ pàtó wá délé. Ṣé o ní disgrace mi mọ́? Gbà owó ọbẹ̀ rí. Bye bye. Èlò ló fún mi sìn. Nínú èlò, ó ní ẹ̀yà àwọn ọmọkùnrin. Ṣé eléyìí ò tí ì tó ṣe bẹ̀? Ẹ̀yin tèmi, ẹ̀yin tèmi, ẹ̀yin tèmi, tèmi. Ladies and gentlemen, make some noise for the one and only Hammerhead and Pastor Sunday. I'm over there. Thank you. Daddy, ṣe rí pé ọ̀gá èèyàn ló máa ń inspire èèyàn. Ohun tó ṣe ló jẹ́ kí n rántí nǹkan kan. Ó ti pẹ́ tí mọ́mì mi àti ìyàwó mi ti máa sọ pé ìwọ ọmọ wèrè yìí wàá kàn máa jáde wàá máa ṣe MC òfò. Gbogbo èèyàn ló fẹ́ máa ṣe MC fún. Wo bó ṣe wà yìí chọ́ọ̀chì nìkan tí kò ti máa ṣe MC èmi tó yẹ pé tí Wasiu Ayinde bá fẹ́ ṣe pati á pè mí. Bí Pastor bá fẹ́ ṣe pati á pè mí. Tẹ́lifọ̀nì bá fẹ́ ṣe pati chọ́ọ̀chì wọ́n á pè mí. Mọ́mì mi àti ìyàwó mi wá káńsù ẹ̀ pé ó gbọ́dọ̀ ṣe pati fún ọmọ agbèrò mọ́. Chọ́ọ̀chì nìkan ni kò ti máa ṣe. Oṣù kìíní lọ bí oríṣiríṣi lọ. Oṣù kejì lọ bí oríṣiríṣi lọ. Oṣù kẹta ibi tí ń pa wá nulẹ̀. Ìyàwó ló kọ́kọ́ ògbé dádì wa kí ló wá ń ṣẹlẹ̀ báyìí? Kí ló wá ń ṣẹlẹ̀ báyìí láàárọ̀? Ta ló pè é yẹn? Mo ní Paso ni àwọn olórí Fújì. Ó ní pé kí n wá gba 500,000. Owó sọ wọ́n mi ní ó dà kó o máa lọ o. A máa fi Ọlọ́run bá sọ ẹ. Mo ní bọ̀tẹ́ ilé ní má lọ pati agbèrò mọ́. Ládé pati wọn ti bẹ̀rẹ̀ pati Paso ṣe kọ́. Eré alábàákà àti ìjọlọpẹ́ àfipò ìgò. Mo ní mọ́mí wàhálà ti ṣẹlẹ̀ lójú àgbo. Wọ́n ti gún mẹ́rìndínlá Paso. Àwọn báńsà tó tẹ̀lé Paso wọ́n ti pa méjì inú wọn. Mọ́mí mi ní àbáwọn ọ̀nà wá ṣe ń polówó àmọ́ ní mo wà lábẹ́ stéèjì mo ti pè yìí. Mo wọ́n náà ti sá lọ lẹ́ni mọ́mí ní wo. Gbogbo ọ̀nà tó bá ti rí máa sábọ̀ lé. Ṣọ́ ti gbowó. Mo ní mi ò tí ì gbowó mọ́mí ní àdúró bẹ̀ tó bá ti gbowó. Máa kọ́ Olúwa ló ṣàgùtàn mi o. Ipò gbowó kò tó délé o. It is time now to take over. Hand over to Esther Ìgbẹ́kẹ̀lé. Over to you, ma. Ikú pa tẹ̀rí
ṣe pẹ́ tó nílé ayé. Ó dọjọ́ kan á fayé sílẹ̀ náà ni. Èyí tá a bá ṣe sílẹ̀ láyé làwọn ròyìn tá a bá lọ lọ́rùn. Mo bẹ́ẹ̀ lẹ́dàá mi wò. Mo fi kúrò pàkó wá wá. Torí àwọn kan ń jọba, àwọn kan ń ṣeré, àwọn kan ṣe é bí ilé lẹ́yìn tó bọ̀ rẹ̀. Mo ṣe máa ń lẹ́dùnmáre ọba tó pè mí tó rán mi níṣẹ́ ajágún máma fi ti lọ ṣe. Mo sọ wípé ìbá ọlọ́run wọn bá. Ọlọ́run tún jẹ́ kọ̀ọ̀kan yan arúgbó wa la ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo ẹni tó mọ ìyẹn lẹ́dùnmáre jẹ́ bí lọ́wọ́ ẹ̀ lókè bá mi dúró sọ́lọ́run dáadáa. Ìwọ tó mọ ìyẹn ọlọ́run tó máa gbẹ̀yìn arúgbó ẹ̀ bá mi dúró sílẹ̀ dùnmáre lókè dáadáa. Ó wá ṣe wá ìta ni wọ́n tún gbé wa o. Ìmọ̀ṣẹ́ bàbá lókè. Tani yóò tún fi gbogbo ọ̀fẹ́ rẹ̀ fún. Ọlọ́run sọ̀dà àwọn jẹ́ olè yíká. Ẹbí mi máa ní ọ̀fẹ́ ẹ̀mí. Ọlọ́run sọ̀dà àwọn olè yíká. Ẹbí mi máa ní ọ̀fẹ́ ẹ̀mí. Aṣíwájú ọdún kejì mo gbé. Bẹ́sì, olówó ni fún mi lọ́lọ́mọ kí àwọn bàbá jùlọ kẹsàn-án máa tó lẹ́nu mi ẹni rẹ̀. Àgbọ̀ Sunday yìí ni mo máa pè é. Aṣíwájú, à ń lè bọ̀ jágun lábí lára wájú. Ẹja pété kúrò kó sanwó ẹni lẹ̀ tó jẹ́ bí ìpele ló ń gbèjọ sí. Ẹ̀rọ bá mi kí ní mọ́lá mi Suzy. Bí ọmọ ọlọ́mọ kí ẹ, ọmọ gúúsù sì sá máa tó ń lẹ́nu mi àkọlà fọ́mọ olómi àbùlà fọ́mọ ní ìdúndọ́nà. Tí bá ti rán àwọn tèmi inú mi ẹ̀dùn ara mi ayé agbára ẹ̀sẹ̀ gbẹ́kẹ̀lé kọrin kọrin. Tákò, má pè mo kì í lórúkọ. Ayákákò mo kí ẹ kí ẹ lọ́láyé lónìí tèmi dáadáa. Bẹ́sì, ọmọ ọmọ kí í lè ju. Aṣíwájú, ọmọ
Baba,